Àkàkàtà àwọn ènìyàn ló péjú pésẹ̀ síbi ayẹyẹ eléyìí tí aláṣẹ ọ̀rọ̀ tó gbé kalẹ̀ yẹn ọdún ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ tí ó ṣe. Lọ́jọ́ 27 oṣù kẹrin ọdún 2024 ní lálàlú takutuku tó wò nílé ìgbafẹ́ ìtì àpè ní Adebayo Hotel. Àwọn lẹ́ẹ̀kan ló wà Ankara tó bá aláṣẹ ọ̀rọ̀ ṣe ayẹyẹ yìí níbi tí ìdùnnú àti ayọ̀ ó ti ṣubú lura wọn lásìkò tí ohun gbogbo tó ń tẹ̀síwájú níbi ayẹyẹ náà. Èròǹgbà tó wà lọ́kàn aláṣẹ ọ̀rọ̀ ní láti ṣe ètò ìkówójọ fún ṣíṣe àgbékalẹ̀ irinṣẹ́ tuntun eléyìí tí afọ́rin Elijah tí ó máa lò láti máa fi ṣeré rẹ̀ káàkiri fún gbogbo àwọn olólùfẹ́. Àwọn ikọ̀ tá a pè ní aláṣẹ ọ̀rọ̀ fans club ló ṣagbátẹrù ètò yìí níbi tí a ti rí àwọn ìránṣẹ́ lọ́hùn tó wà níkàlẹ̀ tí wọ́n ti fi àdúrà ọlọ́kọ̀-ò-jọ̀kan fi ṣíde fétò náà ní ìtẹ̀síwájú. Kábíyèsí ọba Iléṣí Kàmí Adégbọlá lásìkò tó ń wo agbo pẹ̀lú bàbá wa ẹ̀ṣọ́ màtíràn tí gbogbo èèyàn mọ̀ sí Babalájé fẹ́gbẹ́ elépo àtàwọn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ wo agbo láti fi ìdùnnú àti ayọ̀ wọn hàn sí aláṣẹ ọ̀rọ̀. Lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ní gbogbo àwọn èèyàn péjú pésẹ̀ láti kópa níbi ayẹyẹ ọdún èyí tí aláṣẹ ọ̀rọ̀ gbé kalẹ̀ lọ́jọ́ 27 oṣù kẹrin ọdún 2024. Kábíyèsí ọba ìlú Ipobe fi ìdùnnú wọn hàn pẹ̀lú bí aláṣẹ ọ̀rọ̀ ṣe ń mú kí àgbà bó ṣe ń mugun. Ìyẹ́ ṣe é kàn ní jẹ́ ṣe mọ̀ a mọ̀ ṣe kọ́mọ̀ ṣe nígbà ọba ti yá a mọ̀ ṣe láyọ̀ àtàláfíà ni ìlú náà sì dá sí fún kálukú wa. Mo dúpẹ́ lẹ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú Ipobe wọn yóò sì débi lẹ́nìí lásìkò ó pè é sí ẹ̀sìn jẹ́ pé ẹ̀ láyọ̀ nìyẹn balẹ̀lẹ̀. Olóyè ẹ̀ṣọ́ màtíràn tí gbogbo èèyàn mọ̀ sí Egelu elépo gẹ́gẹ́ bí Babalájé eléyìí tí wọ́n wà ní ìkàlẹ̀ tí wọ́n ṣùgbà kábíyèsí ọba Iléṣí Kàmí níbi ayẹyẹ yìí àwọn náà pẹ̀lú kòṣà ìdúgbòlóhùn kan ẹgbẹ́láyè tí wọ́n ṣe. Gbólóhùn tí mo ní fún aláṣẹ ọ̀rọ̀ gbólóhùn ọpẹ́ ni ọ̀rọ̀ ẹ̀ tọ́pẹ́ ó jọpẹ́ lọ adúpẹ́ pé ó mú ọjọ́ náà ó kó láyọ̀ ọpẹ́ ní fọlọ́hùn. Ẹnu ọpẹ́ wa ò ní kan àwọn ìgbìmọ̀ alákòóso ètò náà ọ̀gbẹ́ni Ọládókè Michelle tí gbogbo yìí mọ̀ sí bàbá ọlọ́dún gbólóhùn ọpẹ́ tí wọ́n nìyí lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa. Kí Ọlọ́run ọba aṣíwájú ọba tó ìkì fún ìrànlọ́wọ́ àti ààbò ó dá léèrè wa. Ní ìtẹ̀síwájú àgbà ọ̀jẹ̀ eléyìí tí ó wà ní kalẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún aláṣẹ ọ̀rọ̀ bàbá wa wẹ̀sù pìyẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ṣàkàní àwọn náà pẹ̀lú fi ìdùnnú wọn hàn. Aláṣẹ ọ̀rọ̀ ojú ò ní tiẹ̀ àrùn ò ní ṣe ẹ́ tó bá lọ ó máa bọ̀ àwa mọ̀ pé ó wà lọ́dọ̀ ẹ̀ òun làwa fi wà lẹ́yìn ẹ̀ àwọn tí ò sí lọ́dọ̀ wọn lásà mà wọn òun sáà pé wa àwa sì wà ní ipò wa àmọ́ àfi hàn án lé ní n pé yes ọmọ ènìyàn ni ẹ. Yorùbá ní ẹni tá a torí ẹ̀ pa ìdíyẹ ìwé ní í jẹ òun ní ọ̀rọ̀ aláṣẹ ọ̀rọ̀ evangelist afọ́rin Elijah tó fi gbólóhùn ọpẹ́ tiẹ̀ náà hàn níbi ayẹyẹ náà. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo nìyàn pátápátá yíyá bọ́ṣẹ́ wọn oníbọ̀ oko bọ́ oko oníbọ̀ odò bọ́ odò oníbọ̀ ọjà bọ́ ọjà káfẹsẹ̀ kan Adebayo Hotel lónìí 28 oṣù kẹrin ọdún 2024. Mo dúpẹ́ lọ́dọ̀ yín. Ẹsẹ̀ kò gbèrò nílé ìgbafẹ́ Adebayo Hotel tó wà ní ìlú Ipobe lọ́jọ́ 27 oṣù kẹrin ọdún 2024. Kásùmùsùlẹ̀ tí ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.